máa sọ̀rọ̀ yín lọ ẹ rí wípé nínú ìjà yìí làwọn ọba ń jà àwọn kan bá ọba kan sọ wípé àwọn ń ṣọmọ Odùduwà o mo dẹ̀ sọpọ́ọ̀tì àwọn ọba tó láwọn ò kì í ṣọmọ Odùduwà ẹ rí i pé gbogbo ọmọ tí Odùduwà bí àtàwọn ọmọ mẹ́ èdè wọn ò yéra wọn ogun ti bá yé wọn jẹ́ kó tó kú àtẹ̀tùmọ̀pọ̀ tó pa ok ṣé Odùduwà kú ni ẹ mọ̀ bó ṣe wá ẹ mọ̀ bó ṣe lọ. ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ Yorùbá ẹ dá mi lóhùn mo ní ẹ wò mo ń ka kọ́mẹ́ǹtì yín bí ṣe ti rí ṣé Odùduwà kú ni wọ́n ní ó tún wọlé ìyàn jábọ́ ó tún wọlé ok àwọn gbogbo àwọn ọba yẹn tó jọ ọmọ Odùduwà Ọ̀yọ́ Ìlú-Ọ̀ràngún Ifẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tí mi ò mọ̀ èwo ni wọ́n wà ní good terms èwo ló ń wára wọn lọ ọmọ bàbá kan náà èwo ló ń wára wọn lọ a ní Yorùbá ẹ ní ìṣòro ìyẹn gangan ló yẹ ìṣòro yẹn gangan ló yẹ kí ìbúrọ̀pọ̀ ló yẹ kẹ́ ẹ mójútó kẹ́ ẹ gbàgbé sìgá tẹ́mi mú dání torí mi ò ní rónù free thinker lè mi ò ní rónù bí má ní rónù ni màá ti rínkù mi ní nǹkan kan tó ń pè ní rónù kò sí tó kàn mí ẹ bá ronú tó bá ti ń wọlé fèmí kò rí ló kàn mí ibi òdòdó ìjọba kó wá bọ́ mi ok tribe wo ni wọ́n hate jù ní gbogbo Nàìjíríà Yorùbá ni kì í ṣe gbogbo Nàìjíríà o gbogbo Áfíríkà gbogbo ìlú òyìnbó gan ti mọ ìyàtọ̀ láàrin Ìgbò wọn náà Ìgbò ọ Yorùbá tó bá ní Yorùbá ní ẹ̀wọ̀n nígbà yìí ok kí ilẹ̀ wa rò pé torí ibi èmi ṣe rí Yorùbá you are deceiving yourself gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ yìí pé Yorùbá must go now ibi tí òjò bá ti bá yín ibẹ̀ lẹ máa lúgọ sí ká ní mo gbé jáde nísìnyí pé Yorùbá must go now yes Yorùbá nation for now kí tún kẹlòmí tún gbé jáde pé Yorùbá ò lọ́bì kankan ẹ tún wá kọ́mẹ́ntì pé yes Yorùbá ò lọ́bì kankan look at that spirit of confusion it's from your foundation. Ìyá Ìbàdàn tíátíá is from our foundation. That is, we have to go and rewrite the book. That's nothing like Odùduwà. Okay. Ẹ jẹ́ kí n sọ ọ̀nà mẹ́ta tí àríyànjiyàn tó fi gẹ́ foundation Yorùbá tó dẹ̀ wá ń fà dòní tó dẹ̀ wá ń fà tó ń fà tí èdè wa ò fi yíra wa tá a fi kórìíra ara wa ṣé kí n sọ fún yín. Mo dẹ̀ fẹ́ fún àwọn ọ̀jọ̀gbọ́n mo fẹ́ ń bí o mi fẹ́ yín rádaràdá ń bí o mi fẹ́ yín olóṣì ń bí o àwọn rádaràdá bloody nitwit mi fẹ́ yín bí báyìí. Ọlọ́run dá ọ̀run àti ayé ó dẹ̀ dá ènìyàn síbẹ̀. Nígbà tí Ọlọ́run dá ọ̀run àti ayé tó dá ènìyàn síbẹ̀, ènìyàn tí ń ṣàkóso ènìyàn lọ́lọ́run lòun dá ṣẹ́ mọ́ gbọ́ ó lòun mú iyẹ̀pẹ̀ nílẹ̀ òun fi mọ ènìyàn ó lòun á mí bírídì òun sí lára which is ènìyàn. Báwo ni àǹjọ̀nú kan ṣe máa jábọ́ látọ̀run? Is an alien. Where we say an alien is an alien. Àǹjọ̀nú kan ó kàn fi okùn rọ̀bọ̀ pè. Ok, àwọn wo ló tẹ́wọ́ gbàgbà tó rọ́bọ́? Ṣáwọn ẹranko ló tẹ́wọ́ gbà ibi tí àríyànjiyàn ṣé ni wọ́n ṣe pé fún Yorùbá o àríyànjiyàn lè fi dáúdù ìfẹ́. Ṣé ńgbà tí Odùduwà jábọ́ yẹn ẹ jọ ọwọ́ àwọn ta ló jábọ́ sí? Ọwọ́ àwọn ẹranko ni? Ṣé ìbéèrè ò fàjà? Ọ̀nà mẹ́ta mo fẹ́ la kíní ìdílé fún yín o. Nígbà tí Odùduwà jábọ́ tó rọ̀ tó jábọ́ Mèsáyà ti jábọ́ látọ̀run o. Àwọn tó tẹ́wọ́ gbà ṣé àwọn ẹranko ni mo fẹ́ wọ́n lo sádẹ̀ mo ti bè kan ìjọ kẹyìn ọmọ ẹni kò ní ṣèdí bẹ̀rẹ̀ ká gbé lẹ́kẹ̀ẹ́ sí ọmọ ẹlòmíràn. Kí ló dé tí ẹ jẹ́ kó sọ Yorùbá yẹn dáadáa kò tí ní kí n blọ́ọ̀kì ẹ jẹ́ kó máa pòwe orí burúkú ẹ̀ olómọ ìlẹ̀kẹ̀ wèrè tó ń gbé sídìí ìyàlá yẹ. Sọ̀rọ̀ mi yẹ yàbí ò dáhùn
àní ẹ jẹ́ ká jókòó ká rò pé kí ló lè fà tí Yorùbá kórìíra wọn kórìíra ara wọn dẹ̀ kí ló lè fà tó jẹ́ pé Yorùbá ò ní àròjinlẹ̀ nítorí máa ń jẹ lẹ́nu ni wọ́n mọ̀ wọ́n bá ti yọ̀ọ̀ká lẹ́nu báyìí èpè ni. nígbà tí Odùduwà àtàlẹ́ òjò ṣéènì tó rọ̀bọ̀ látọ̀run mo ń bí léde ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ sọ pé Saudi Arabia ló ti wá bó ṣe ń bọ̀ àbá yín ẹ ló jábọ́ látọ̀run according to your history ẹjọ́ ta ló tẹ́wọ́ gbà bàtẹ́ máa sọ sórí ẹ ló bá wọn àròlé tó ń bọ fá ẹ ló ń bá àwọn ènìyàn níbẹ̀ tó ń tàtàn ra ṣé wàá fẹ́ sọ pé nígbà tó Odùduwà tó jábọ̀ yẹn ṣé òfìfo ní Ilé Ifẹ̀ kò séèyàn níbẹ̀ ṣé ẹranko elephant ló tẹ́wọ́ gbà ìyẹn dé ní ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé ká máa gbé ọmọ ọba fọ́ṣun Yorùbá lónìí ká fi ọmọ kọ́lẹ̀ ká gbé property fọmọ àlè Yorùbá lónìí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa takò yìí pé ọmọ àlè yẹn gangan lọ́mọkọ́mọkọ́ lọ́mọ àlè Yorùbá tó bá rẹ̀ tó ń sọ òtítọ́ ó ní wèrè lójú wọn ẹjọ́ kí ló fà àríyànjiyàn ṣé alálẹ̀ ni kì í tún wá ń ṣe alálẹ̀ màá tún wá sọ fún yín. ẹ wo àwọn ọba tó ń jẹ́ ọmọ Odùduwà tó láwọn ọmọ Odùduwà gangan tí mo tán jẹ́ ẹbọra ní lójú tí wọ́n ń ṣèyàn lójú tèmi tó rà mọ́ bí tó Odùduwà ti wá. wọ́n ní Ifẹ̀ àròlé kí ló tẹ́ fi ọmọ ọ̀dọ̀ ní àròlé jẹ́ tó ń dífá fún Odùduwà tẹ́ ló jábọ̀ pé ok òun ti fẹ́ lọ bí tó ń ti jábọ̀ o bá mi mójútó àwọn ọmọ mi o ṣèbọn ọmọ kátẹ̀wá sọ pé Odùduwà ló ti tọ́ Odùduwà ló jábọ́ tẹ nǹkan ṣe bó ti dùn ibi tí àníyàn jí wọn ibi tí mo fẹ́ kẹ́ lọ focus I'm going to write the book on this mo fẹ́ ká ìwé mi tán kọ fún mi mo fẹ́ kí n tà tán ni mo sì máa kọ̀wé lórí Odùduwà ṣé nígbà tí Odùduwà yẹn tó jábọ́ pè accepted ó bá yàn bẹ́ẹ̀ but àwọn tó wà ń bẹ́ẹ̀ olùsí ni wọ́n lójú yín ọba yín gangan ló yẹ ṣẹ̀dẹ̀ àríyànjiyàn kan nìyẹn wípé ká gbọ́mọ ọba fọ́ṣun Yorùbá lónìí ká mú driver ká la fẹ́ fi sípò olówó ká mú driver ká purọ́ yí pé bàbá olówó tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ má tó kú ó ṣe wíìlì fún ká lọ ṣe wíìlì lẹ́yìn kọ́ mọ bàbá olówó gangan kó má bá ogún kankan káràtà kó ogún Yorùbá lónìí Yorùbá ò ní ìbẹ̀rù àìníbẹ̀rù Ọlọ́run ní sítórí Odùduwà torí wọ́n bá yàn ní Ilé Ifẹ̀ ok nígbà tí Odùduwà tó wá tún lọ bó ṣe lọ tún gbé ṣéènì lọ ẹjọ́ ṣé àwọn àkọ́bí ẹ̀kọ́ ló yẹ kó jọba kádípẹ́ ló ti ọlẹ̀ accepted wípé òun ló dálẹ̀ Yorùbá alẹ́ o àjèjì tó jábọ̀ ló dá alẹ́ o ṣé Yorùbá mi yé yín ṣé àwọn ọmọ tó fokó rẹ̀ bí kí á tẹ kàlàrò lé bí ọmọ ọ̀dọ̀ ṣé tó tiri bí ta ti gbójú fáìnà there is nothing like àròlé ṣé tí ibi tí confusion ti wà there is nothing like a first monarch ní àwọn tó ti ń gbé nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́mọ wèrè tó jábọ́ nǹkan kan lè má jábọ́ torí wọ́n lè ṣe lé arúmọjẹ kọ́kọ́ nìkan kan sáré fi okùn lórí igi kó fi ilẹ̀ bóyá ọmọ bàbá sàká kan ni wọ́n ní kó gungi kó jábọ́ he went with the chain ìgbà tó máa lọ ṣéènì náà ló tún gbà lọ ṣéènì wọn ń bọ̀ ṣéènì ni wọn ò rókù rẹ̀ náà pé májíìkì ni in tó fà tí èdè wo ò fi yéra wa ẹni áúlẹ̀ ló ṣépè fún yín ẹ rántí pé èèyàn ló ń jẹ́ áúlẹ̀ so èpè tí áúlẹ̀ tó wá ṣẹ́ áúlẹ̀ gan ti dé gungun kó wa Ọlọ́run ò kì í rí ibi padà ẹ dá mi ló ṣé wọ́n ṣépè fún wọ àbí wọ́n ṣépè fèmí ìbí mi fi ń ṣoríire ni áúlẹ̀ kankan ò ṣépè ìpilẹ̀ṣẹ̀ foundation Yorùbá ó ti wọ́ ok àròlé kí ni pé bá mi tọ́jú àwọn ọmọ mi mò ń bọ̀ ó ní àròlé tàbá tó wá máa sọ àròlé gangan ló tún yẹ kó jọba torí pé Odùduwà tó bá nílé Ifẹ̀ ni ṣé nǹkan Odùduwà tó jábọ́ ọwọ́ àròlé ló bọ́ sí káná fẹ́ máa yanba àwọn láìnù àròlé ni torí Odùduwà jìbìtì lódùduwà olè lódùduwà kò sí nǹkan kan tó ń dódùduwà. nígbà tó Odùduwà tún fẹ́ kú
That's mean wípé àríyànjiyàn tó wà láàrin Yorùbá ẹbọra lẹ̀ ń bọ tí ò lórísun. Yorùbá lórísun ní ìwé ìtàn pé bí kan lẹ ti wá. Àyànṣe máa sọ pé àríyànjiyàn la fi dá Odùfẹ̀. Tẹ́ bá máa sọ ẹni Lámúrúdu ló bí Odùduwà nílọrin, Ìlọrin ló ti wá, Saudi ló ti wá. Dr. go and listen to ìtàn Yorùbá báyìí. Ṣẹ́gun ọmọ ibi òpọ̀dé kóòtù ní a bloody illiterate èèyàn ní ẹni tó kọ́ bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ tèmi ni. Ṣé Ọlọ́run ló kọ́ tán? Gbogbo tẹ́ rí lórí YouTube èèyàn ló kọ́. Nítorí kálukú ń sọ tí ẹ̀ ní. Don't tell me to go and watch somebody. Ṣùgbọ́n kó tó kó èyí síbi kóòtù. Lámúrúdu was the father of Oduduwa. Lámúrúdu was a hunter, so he was a wanderer. Oduduwa left Mecca. This is very interesting. Get my opinion. Rọ́rọ́ pònú wà nínú tó kọ yìí. Ẹ máa gbọ́ tó tọ̀. Lámúrúdu was the father of Oduduwa. This is exactly the confusion that Yorubas are exercising presently. You are all confused. Ẹ máa gbọ́ ó ní Lámúrúdu nígbà tó ń sọ pé ó jábọ́ wọ́n ní spirit ní pé ó jábọ́. Ìwọ wá sọ pé Lámúrúdu was the father of Oduduwa. Lámúrúdu was a hunter pé ọdẹ ni, so he was a wanderer. Ó ń rìn kiri. Oduduwa left Mecca for Ilé-Ifẹ̀. Oduduwa bàbá rẹ̀ Lámúrúdu wá ń rìn kiri. Oduduwa wá gbéra láti Mecca for Ilé-Ifẹ̀. So mọ́tò wo ló wọ̀? Chief hunter kejì onífìlà bíi Tajasco jọ ó ní Odùduwà pé ó wá láti Mecca. Dákun ọkọ̀ onígi ti wà, mọ́tò wo ló wọ̀? Jẹ́ mọ́ bó sọ lọ. Ayé òde ẹ̀já pẹ̀lú tó kọ yìí. Odùduwà left Mecca for Ilé-Ifẹ̀, so he met Agbọ́nirègún in Ifẹ̀. Oduduwa met Agbọ́nirègún in Ifẹ̀, so Agbọ́nirè left Ilé-Ifẹ̀ land for Modakeke because Oduduwa was a hunter and a warrior. Agbọ́nirègún nítorí sọ ní sí pé ẹjọ́ o bọ̀bọ̀ yìí ó sick o. Ẹ má sọ pé ẹ má bínú pé mo pín o. Ẹ rí bó ṣe rànjú lábẹ́ cap. Ẹ bá ń gbọ́ láńkó ọmọọba ohun gangan ló yẹ kó mọ̀ pé láńkó. Wo story tó sọ. Ó ní Odùduwà pé jagunjagun ni. Ṣé ó wà nínú ìtàn pé balógun ni Odùduwà? Ogun olójà. Wọ́n tún sọ kò sí wàhálà yìí ní Yorùbá tẹ́ bá bú mi ní mọ̀ dáhùn mọ̀. Mi ní máa dáhùn mọ̀. Ó ní jagunjagun l'Odùduwà. Ṣé ó wà nínú ìtàn pé ó ja ogun? Ó ní ọdẹdẹ ní pẹ̀lú. Orúkọ ẹ̀gbọ́n ò bá ti Yorùbá lọ Austin Dare. Sórí tí bí Joshua bá kú tó ń wo àwọn aláìsàn bíi mental problem yóò ní pé kókó nílé ààbò rẹ̀, ìyàwó rẹ̀ ti gbaṣẹ́ rẹ̀ padà sí ṣọ́ọ̀ṣì. Ọ̀rọ̀ ìtòsọ yóò tẹ̀ bá kó bá. Ó ní Lámúrúdu was the father of Oduduwa. Ó wá ní pé ó ga o which means Yorùbá have no. Ṣé ti pé wọ́n láì díà ẹ̀yìn dẹ̀ sọ pé but wọ́n sọ pé ó fi irin jábọ́ ni wọ́n ní spirit ni. Ìwọ tó sọ pé ńgbà tó ń ṣọdẹ ó wá tún lọ jagun. Ìlú wo ni Lámúrúdu Odùduwà ti jà? Ṣé ìjà Modakeke ló jà ni? Okay, what is the solution for Yorùbá? Ọ̀nà tẹ́ fi lè nítùsílẹ̀ nítùsílẹ̀ o wọ́n ti dè yín o. Kàtàkàtà lẹ́kàn ń sọ kàtàkàtà. Austin Genfiele kò lè máa lọ sílé ààbò TB Joshua. Pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. Kí ló dé tí gbogbo yín máa ń dé fìlà lóòótọ́ náà? Ó dé fìlà, kí ló dé tí wọ́n náà tún dé fìlà? Ó mà ṣe Austin wo sórí tó ti ẹ̀kọ́. Odùduwà wá kò ní Mecca nígbà ó lọ Ilé-Ifẹ̀ jọ sójà bọ́ ni àbó lọ Ilé-Ifẹ̀ tó bá mi dáhùn Dáre kò tó má ti lọ nu ṣọ́ọ̀ṣì o wọ́n ti wọnú ṣọ́ọ̀ṣì yìí TB Joshua jọ ó ní Odùduwà pàtó kò ní Mecca
yẹ kí ló tún wá dé tó tún fi rin jábọ́ ìbò yẹ kó rin ṣèdí bẹ́ẹ̀ ni ṣé nípa ayé ẹ̀yin bàbá Yorùbá yà ayé yín ti bàjẹ́ àti gbogbo ẹ̀yin tó ti kú tẹ́ ẹ ti kú tẹ́tìrí tẹ́tì dálẹ̀ ńlẹ̀ Yorùbá kò sí tàn kò sí ìwé ìtàn olúkálùkù kan sọ àwọn ìtàn ìkànnì láwọn ìtàn Yorùbá lọ́dọ̀ Àbáàsì wọ́n ti pé ta ló tún jẹ́ Lámúrúdù tó tún dárúkọ yìí náà nítorí pé ó dàpọ̀ àwọn wọ. ẹ ṣe o ó lè ṣe hotel signal torí gbà mí kò yẹ kéèyàn máa ṣépè bí i kí wọ́n flag wọn nígbà mí kò ní jẹ́ flagging. ìsì ẹ mọ kókó ohun tí mo fẹ́ káfàyọ ní gbogbo tí mò ń sọ pátápátá. How do we solve Yoruba's problem? What is the cause or the causes of the Yorubas? ṣé ti wá rí i pé àríyànjiyàn ó ní wọ́n fi dálẹ̀ Yorùbá ló ṣe wá jẹ́ pé ẹ wá rí i pé àwọn ọba kan wọ́n ń kílèmù pé Òwu làwọn ló kọ́kọ́ dá àwọn Òwu náà ń kílèmù tiwọn o Òwu la kọ́dá o bẹ́ẹ̀ dówù ẹ béèrè wo pé Òwu ló kọ́kọ́ exist nílẹ̀ Yorùbá but èpè yìí foundation problem tí MFM máa fi gbà rẹ̀ pé all foundational problem in my father house all foundational problem in the Yoruba land they have confused you and you are confused. Let's say we are fighting here but olórí burúkú bọ́ síbí. That is all Yoruba can reason of. Ntẹ́ mọ̀ nìyẹn. Kàn ṣe pé ó tán. You will never attend any. Mo ṣe sọ pé kádípé Yorùbá must go now. Yorùbá nation must go. Àló yẹ kẹ́ máa ní 5,000. Torí kì í ṣe fracas wọ́n ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ tú yín lẹ̀. Àwọn ọmọ àbí báwọn ṣe bá ń sọ. Àwọn ọmọ ìyá mi ò lè máa jìyà. Káwọn bàbá mi ò máa jìyà. Gbogbo òsì pọ̀ 2,000. Yorùbá ló dẹ̀ pọ̀ jù nídìí fracas. Anyway mo fẹ́ gbogbo assignment yẹn mo sì tún máa padà wá so yẹ yín 3 mi lọ sùn mo sì tún máa tún padà wá mo tún gba assignment yẹn fún yín pé àwọn tó ń bá nílé Ifẹ̀ ńkọ́ ṣe ti wá rí pé sórí ìpilẹ̀ṣẹ̀ Yorùbá ó dífá fún MKO Abiola that's another point ogun tó ń jà Yorùbá ìpè tó wà lórí Yorùbá Olúwa fẹ́ tẹ̀ MKO Abiola wọ́n gbé ìbò rẹ̀ fẹ́ lómi bẹ́ẹ̀ ṣe gbé ilẹ̀ Ifẹ̀ èèyàn Ifẹ̀ fún Odùduwà torí Odùduwà ó bá wọn bẹ̀. You have to get analysis here until you find yourself, find your territory, find your history, find your origin. Ẹ mọ bí tẹ́ ti wá. Torí tẹ́ bá wò náà ìwà Yorùbá ò bá tayé mu. Let's be sincere. Ìwà Yorùbá kọ́mẹ́ntì tún ti lọ́mbẹ̀ yìí Ebúdọ́lá Lawrence ìjó ni wọ́n ń jó ìjó lèmi ò máa jó ara confusion náà ni ètò ń jó lọ́wọ́ yìí ṣó ń gbọ́lù ni ṣó ń gbọ́lù ló ṣe ń jó ara confusion tá a sọ yìí náà ni ẹ sì rí i pé Ebúdọ́lá yẹn bàbá rẹ̀ gangan Lámúrúdù bàbá ẹ̀ gangan ló yẹ kọ́ mọ̀ pẹ̀lú ẹ̀ pé ẹ́lí ló bẹ̀rù rú pé Lámúrúdù ló fẹ́ kọ́ Ebúdọ́lá Lámúrúdù. Then who is Lámúrúdù? Ẹ jẹ́ tí wọ́n á bí yín léèrè. Accepted ẹ ti ní àwọn kan sọ pé Lámúrúdù ló bí Odùduwà. Who is Lámúrúdù? Ṣé ọ̀nà tó jábọ̀ ni? Agboolé wo ni Lámúrúdù ti wá? Kẹ́tìrì lẹ́yìn ìṣòro ṣẹ́tìrì lẹ́yìn ìṣòro ṣẹ́rí kò burú gbogbo ẹ̀yọ́ lọ. Austin tó ti dé ó mà ṣe o Onsidari Odùduwà was a stranger in Nigeria jẹ́ tó bẹ́ẹ̀ pín ni kọ́lọ̀ ń gẹ̀rí ń bí ẹ tún gbọ́n tí Dáre tún ti wí o ẹ wálé pé àdìgbé bọ̀bọ̀ yìí ká lọ lọ́ọ̀kì ẹ̀ mọ́. Mama Esabod is now confused, asking questions without answer, block. Dáre yẹn ó yẹ ká ẹ má bu o
bí ọlọ́kàn mo máa sẹ́ndì owó fún bóyá wọn ò fún lóúnjẹ dáadáa ní ọ̀dọ̀ TB Joshua yẹ pé TB Joshua ló máa ń fíìdì wọn nígbà tó ti kú òun kàn sàkó bẹ́ẹ̀ ni ẹgbọ́n anyway mi rí ẹ pín ẹgbọ́n tó kọ́ bí mi rí kọ́mẹ́ǹtì yẹn ẹgbọ́n ó ní Odùduwà ẹ tó kọ sórí lẹ́ẹ̀kan ni o onífìlà ìsọnù Odùduwà was a stranger in Nigeria. Odùduwà was a stranger in Nigeria. Ẹ má mọ̀ fojú di mi ti má predict báwo mo ṣe mọ̀ para bàbá yìí òyà ìyẹn Dáre Austin báwo mo ṣe mọ̀ wòlíì spiritualist wòlíì ní mí náà mo rí ẹ bẹ́ẹ̀ bá lójú ní gbogbo ọ̀gá báyìí Ọlọ́run mọ̀ fi hàn ẹ tó gbọ́n tó wí ọ̀rọ̀ Yorùbá là ń sọ ó ní tó ń sọ ó ní Odùduwà olóṣọ lẹ́ẹ̀kan pé lámúrúdú ló bí nígbà òkú Mẹ́kà ó lọ jagun nígbà tó máa kọ ó ní Odùduwà is a stranger in Nigeria. Kàkà kí n fún ẹ lówó Dáre mo ní àgbo tí wèrè bá yọ̀yàn lẹ́nu mo serious o ọláì orí ò lọlẹ̀ Odùduwà is a stranger àbí wọ́n kọ́ ló sọ̀tàn ní ìsìnkú lámúrúdú ló bí nílẹ̀ Yorùbá tó ní Odùduwà yí pé àjèjì ló jẹ́ alẹ́ ẹ̀ lè bú mi lórí social media kí n dá yín ló mọ̀ ṣé ti pé 80% of Yorùbás are mad ó ní wọ́n ṣe máa ń rí wèrè ló dá wèrè wọ̀n wèrè ló dá síwín mọ̀ lára tẹ́mi ó mà ṣe o Ọlọ́run how I wish I have the power to reform this to reverse the story. Kàtàkàtàn Yorùbá ń ṣe wọ́n gbé àrífẹ́lẹ́bi ẹ rí i pé ọbọ àwọn Ọ̀yọ́ wọ́n kílèmù wípé àròlé kì í ṣọmọ Odùduwà pé ó kàn rólé ni ọmọ Odùduwà àkọ́kọ́ lè dádé ọmọ Odùduwà ṣé ẹ gẹ́tì tí mò ń sọ. Gẹ́ kí n lọ òbí ayé náà kọ́ ẹ pé sọ́kẹ́tì nípa ẹni kan ní. Pátá nìkan mo dẹ̀ wá wọ̀ wọ́n máa lọ múná dé lójijì nǹkan ṣé ní bọ́ksà iná ọ̀dọ̀ mi nìkan ló lọ ṣá kí ni mo blog tó fi trigger ìjọ lè mi ò máa jó Èdùmàrè ti dá mi láre ọ̀tá máa yọ yé yájọ jáde ká lọ wo tó ń ṣẹlẹ̀ Odùduwà tí ó ti jábọ́ sínú bí gbogbo náà tẹ́lẹ̀ ló tán tèmi nìkan ní òótán ẹnu yìí ni kẹ́mi ọmọdé kẹ́mi ó pa mí bó tó ti ń tẹ àwọn alálẹ̀ mọ̀lẹ́ àwọn alálẹ̀ bá múná lọ ló bá tán. Mo ṣe nǹkan ta ni mo ṣe ta ni mo rí o ta ni mo mọ̀ ta ni mo lè ké sí o. Alálẹ̀ tún tilẹ̀kùn mi iná wà náà kò lè bèrè pé bẹ́ẹ̀ wọ́n tó ń lójú náà pé oníná. Fine. Do you have a light? You don't have light? Okay. You're honeymoon lára tẹ́lẹ̀ kí tó ń jó so kí lóye tó ń fò sókè ibi ìdẹ́ bọ̀bù gan-an bọ́ọ̀bù wọn ṣí everything but mi ò mọtí. Nasin, the light. Okay. Is that okay? You're coming to fit. Yeah, then I need the card for this hotel. I want to give somebody.
Okay, thank you. Security Turkey wọ́n máa scan yín bẹ́ẹ̀ ṣe ń jáde bẹ́ẹ̀ ṣe ń wọlé ni ẹ lè gbé iṣẹ́ rẹ̀ wọ́n máa scan ọ̀la máa ó yẹ ká lè fọ́ ní ìṣọ̀dọ̀ mi tán lọ́la ó yẹ ká lè fọ́ ní ìṣẹ̀tọ̀ mi tí wọ́n bá fẹ́ bá mi ló tẹ ẹ̀jẹ̀ forúkọ tẹ́lẹ̀ hàn yín kó má dùn kó ń sábì òsà fún kankan nù yín ẹ̀jẹ̀ forúkọ tẹ́lẹ̀ hàn gbàtí yìí pé ń ṣe rẹ̀ ẹ̀ forúkọ tẹ́lẹ̀ ok jẹ́ fi hàn bí káàdì torí kọ́ ìyá máa orúkọ tẹ́ẹ̀tì mo wà ṣẹ́tìrì orí yín ti yí orí yín ti gbáṣù ó ti gbálẹ̀ sáfún yín báwo ta lẹ́yìn tá mọ̀ yín rí bẹ́ẹ̀ Esabod mo wà ebi mo fi tèmi kó bá àwọn alálẹ̀ family báyìí but wọ́n mú àwọn náà bedroom òkè ni wọ́n tọ̀nà tí òbí dákẹ́ mọ̀ sọ̀rọ̀ alálẹ̀ mi nígbà mi kí wọ́n sọ̀rọ̀ wọn láwọlé sùn ẹ rí i pé ọgbà wèrè mo wà yìí o wọ́n ẹni tẹ́ máa sọ pé Esabod ti yà wèrè ọgbà wèrè mo wà yìí o ẹ̀gbọ́n ọgbà wèrè ìmọ̀ọ́mọ́ yàrá tí wọ́n ti àwọn àwọn nọ́mbà ṣá kékeré a ní ìmọ̀ yàrá tí mo ti jáde emergency ni nígbà táwọn alájẹ wa gbé mi ní airport wọ́n ní pé wọ́n ti connect iná ilé tí mo rà tí mo kọ title deed sí ilé mi ni ẹ gbọ́ lórí irọ́ audio house lórí irọ́ audio papa it's not opening it's not open the door is not open we come not open it's not open not working tó a stupid kí n sọ pé ìmọ̀ nọ́mbà yàrá wọ́n ní dúdú dé bó o bá ponú kó wá ṣe màá ṣe wá mú un. Ta ni mo ní ẹjẹ́ àwọn olè má yẹ ká sọ̀rọ̀ alálẹ̀ tí múná lọ wọ́n ti fara hàn alálẹ̀ tí wá múná lọ ṣé lè rí jù mí báyìí tó kún bọ̀ lórí irọ́ ewé nation lórí irọ́ ọmọlẹ́yìn rẹ̀ lórí irọ́ òbò Esabod lórí irọ́ ó rà á lé lórí irọ́ ẹ rí ọ́fíìsì mi ẹ rí ọ́fíìsì tí mo ṣe gbà ó rà á lé lórí irọ́ ó rà á pátá lórí tẹ́tí rí nínú ìrọ̀rí mi báyìí. How I wish mo mọ tí mo ó yẹ ń yé mi wọ́n ti wá dó mi. Ìwà tẹ̀wá ẹgbẹ́ yẹn náà yín wèrè tẹ̀jọ́ wà lórí social media kí ló kàn yín pẹ̀lú bò mí ná. Ebi orí àárín ẹ̀yìn Yorùbá tẹ̀ ẹ̀ níran ọ̀dọ̀ yín mo ti gbọ́ wípé èèyàn máa ń jà sóbò olóbò wọ́n ti fẹ́ẹ́ dó Esabod pa wọ́n ní oko oúnjẹ ti bá tọmọ kó mọ́ làálàá ṣé yẹn máa bèrè lọ́wọ́ èèyàn pé ẹ máa bèrè lọ́wọ́ wọn lọ sí pé ibo ni ìyá 60 years ló ti gbé oyún wá ẹ yá wèrè gan o bó ṣe ṣèwádìí pé ara problem ta sọ pé yan yín lẹ́yìn náà ni ẹ̀ lórí sùn you don't have a foundation. Yorùbá nation kọ́ national theatre ni ẹ kọ́kọ́ lọ find èpè wà lórí yín but one thing we have to talk about how do we ẹ jẹ́ ká you have to do research bó lẹ ti wá mo gbogbo fọ́tò Tinubu síbẹ̀
mi tún bá yín kọ rẹ́sìpì mo kàn ní báńkìyà mi ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ ya wèrè don't you ṣé ẹ̀yin ọmọ nàìjíríà tẹ máa ń tọrọ owó ìbò lẹ tí ń rówó ra data náà torí mo gbọ́ pé tẹ bá ra data sí 3,000 3 hours show máa tán ni ìbò lẹ tí ń rówó ra data ìbò lẹ tí ń rówó ra data ẹ̀yin professional beggars ẹ̀yin motherfucker beggars ẹ̀yin non-Nigerian beggars. Where did you get your money from to buy the data to watch you do all this fucking man? Lára tèmi adé Americana baby olékè lẹ́wà baby ọmọ tèmi baby lára tèmi adé nìkan mo rí kọ́mẹ́ǹtì yìí okay. Bíọ́lá Gbádé Bọ̀wálé àwọn òwe ọkùnrin ní àbúrò ní lọ iná ti dé o family Bobrisky family Bobrisky lára tèmi adé Tòkunbọ̀ adé aláṣàbí adé abájọ tí mo fi ń ṣe wọ́nranwọ̀nran abájọ tí mi ò ṣe nọ́mà àṣé ń lórí ìsùn nẹ̀ mo sọ náà pé èèyàn gidi ò ń wùwà bí mo ṣe ń wùwà yìí mo léèyàn gidi ò gbọ́dọ̀ mọ wùwà bí mo ṣe ń wùwà yìí ìntàwà Yorùbá gùrù fún show off ẹ gbogbo show off ẹ wọlé o title deed mo lọ gbà o ìran Yorùbá lónìí níní kò sọ ọmọ bàbá Yorùbá kò sọ ọmọ bàbá tó máa gbégun ẹṣin ẹ mọ̀ pé Yorùbá tó bá ti ní ṣéǹjì kékeré kan lọ́wọ́ báyìí lẹ máa ní pé kí Wàsíù wá kọrin fún yín that lavish life àfi nǹkan méjì la fi rọ nǹkan mẹ́ta làwọn tó ń bá Yorùbá jà nǹkan mẹ́ta. àrùn kínní tó ń bá Yorùbá jà religion tó bá di Sunday báyìí wọn á máa gán kadà á máa gán bọ́ọ̀sì wọn mọ̀ gbọ́ inú mi dùn gbà wọn ní kí n ká lọ lé Olúwa religion ti sọ yín di wèrè ọ̀pọ̀lọpọ̀ yín ti darúgbó sára ẹ̀yin ọmọ 20 ti dáwọ́ wọ́n ti lo nǹkan wọ́n ti lo spare part ara yín òkú ni yín bẹ́ẹ̀ ṣe ń rìn kiri irú yín lẹ́bù mi bú èmi tí mo dá yín lọ èyí tó ti kógo yín lọ nípa ìbásùn gbogbo ọmọ yunifásitì wọn ti do yóò kọ́ ẹ̀ pé ẹ tún tíṣẹ́ mọ̀ pé ọkùnrin ń lo obìnrin Nàìjíríà but technically obìnrin náà ń lo ọkùnrin torí àwọn bàbá olówó tẹ máa ń dó tẹ mọ̀ bèrè owó lọ́wọ́ ọkùnrin ṣá wọ́n ní arúgbó ṣogeri àkẹ́sà ló gbàdé àwọn èmi ò ń bèrè owó lọ́wọ́ ọkùnrin ní ìbèrè owó lọ́wọ́ ọkùnrin rí the same thing with my children àtẹ́lẹwọ́ wa ó tó wá jẹ ẹ̀yin ọmọ Nàìjíríà tó wá sọ pé kẹ́kẹ́ lọ sí ìlú òyìnbó tẹ́ sọ pé ẹ̀fẹ̀ gbẹ́ ẹ̀ tí ẹ̀ lè gbé nílùú òyìnbó kí tẹ́ bá ti gbé nílùú òyìnbó ẹ̀ mọ̀ ẹ̀yin lazy youth kí tẹ́ bá ti dé ìlú òyìnbó báyìí láyé yín ti bàjẹ́ kì í ṣe generation tiwa táwa ń ṣiṣẹ́ kì í ṣe generation tiwa táwa ń ṣiṣẹ́ gbàtà kéré ẹ mọ̀ gbọ́ ṣọ́ọ̀pẹ́ fẹ́ fẹ́ mi mo fẹ́ máa lọ kí n máa bọ̀ ni o ó ti mọ̀ pé tó ń bá wà ní Nàìjíríà ọkùnrin máa rògbò owó sí i mo fẹ́ san owó náà o mo fẹ́ ra oúnjẹ o nǹkan ti wọ́n ó mọ̀ pé tó ń bá ti dé ìlú òyìnbó báyìí ẹ lè mọ rìn ní ẹ lè mọ mọ́ aráàlú òyìnbó yẹn lẹ́dẹ̀ máa target pé kan fún yín lówó just a bastard. mo mọ̀ pé orí kọ́mẹ́ǹtì bí má ti ṣe tán ní ìsìlẹ̀ máa bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ǹtì èmi ò ń delete yín máa wo after the show. But make it delete after the show. Torí ẹni tó bẹ̀rù èèyàn ló máa ń ṣe comment after the show ẹni tó bẹ̀rù èèyàn. ẹ̀yin ọkùnrin mo di pé yìí náà ti lé lẹ́bi ẹran alápàtà ọkùnrin 40 kò má ti marry àwọn wíta ẹni bá yín wáyàwó mọ̀ ní ṣìgbé ẹ̀ ń pa àwọn ọkùnrin yẹn ló máa ń lọ bá àwọn tó ń ṣe blind date lórí Facebook pé báwọn wáyàwó
kó lè lo nǹkan lára wọn. Really, mo dúpẹ́ Ọlọ́run. Ibi tẹ́sí mi tẹ́. Wọ́n bá tẹ̀ ti gbé mi gan ṣe nǹkan ní wọ́n ti oògùn owó tẹ̀ wá pọ̀ tó yẹn nígbà tí wà ní wọ́n bá ti gbé mi ṣògùn owó torí mo dó stupid and bastard. Lára tèmi ìwọ nìkan ló wà lórí mi ì rí comment anybody látẹ̀ kan ṣá. Lára tèmi yẹn nìkan ni mo rí ibi tó ti ń jọ́sẹ̀ sọ okay mo ti mọ́ lára àtúnṣe. For all your homes and properties, lands in Lagos, in Ogun State, contact PS Homes and Properties. Kò sáwọn àwọn tó ṣẹlẹ̀ àwọn tó ń talé kiri orí owó lówó ni everybody ṣáà máa ń ṣe. Ó ṣe kó pété wípé sábà bá ti kọ́kọ́ disvirgin nǹkan kan lórí Facebook báyìí gbogbo náà matthew disvirgin sí pé buy cream from B&F gbogbo náà ní àtàkùn kí ló dé náà Esabod gbogbo náà ló ti lọ rọ́ sórí Instagram gbogbo pátá wọn rọ́ lọ sórí Instagram. Ṣé báyìí gé ti wà ti pẹ́ ó ṣe pé tí n bá tún sọ pé mo tó fẹ́ lọ YouTube gbogbo yẹn á tún lọ rọ́ lọ YouTube tó bá yá ewé ní sàyẹ́lẹ̀ ẹ̀fẹ̀ rí àwa là ń fún yín ní àwa là ń fún yín l'assignment àwa là ń fún yín l'assignment. PS Homes and Properties endorsed by King Wasiu Ayinde, endorsed by Iyalaya blogger Esabod. Very reliable and trustworthy. Ṣé ẹ mọ̀ pé àwọn pé business téèyàn bá ti pọ̀ lórí ẹ̀ wọ́n máa ń gbàyàn ni o. Mo mọ sọ̀rọ̀sọ̀rọ̀ kan lórí social media yìí ọkùnrin ni ó gbà wọn pẹ̀lú ilẹ̀ mọ́níyà but ẹni táwa ń bá polówó is very very intelligent. Engineer wa Taiwo Ọlákúnlé he knew wọ́n fi mọ́níyà scam wọn. He knew but he doesn't want us to talk about it. Wọ́n gba owó wọ́n dẹ̀ gba àwọn èèyàn gan lórí social media. The majority àwọn tó láwọn ń ta ilẹ̀ àtọwọ́dọ́wọ́ ni. It's just the same way tí mo sọ pé kí ni àtọwọ́dọ́wọ́ ni. Ẹ má lọ bá sọ́wọ́ 419 and they are only targeting the people in abroad tó máa ń fowó pẹ̀ báwọn rà. Ẹkún àsúnú lọ́pọ̀lọpọ̀ ń sun. One woman ọmọ ewé nígbà tó pè mí pé wọ́n gbà òun fún ilẹ̀ ní mú ní ora wọn ní kàṣímọ́níyà wọ́n gbà òun ó dárúkọ meanwhile orúkọ ẹni yẹn blogger kan pò ń tẹ̀. Ẹ mọ̀ tí mo sọ mo níṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá bó ṣe ń scam yẹn bó ṣe máa ń twist ọ̀rọ̀ tó máa rí she is jealous ẹ gbogbo yẹn ọlọ́run ẹ̀dọ́ Yorùbá lórí language yẹn she is very very jealous of you she is jealous. Wàláì t-shirt yìí lè rà is a designer. Mi mọ nígbà táyìn iléèkì sábà ní mò ń jealous yẹn ṣé ti rí kí náà kàn kí ni lóge kì í ṣe láìbí láìkra ni o kí n ṣaṣọ tó kí o kí náà kàn tọ́lú mọ́ọ́dún aṣọ tí mo máa ń wọ̀ kí wọ́n ti wà lọ sí ọ̀yàn mi jáde kí ni wọ́n pè bẹ̀rẹ̀ academy ṣé ti rí àwọn wọ́n ṣe nautica. Oh, guess she's jealous. Mo ní tó máa gba yín ẹ lọ gbé fún another blogger. Ká ní iṣẹ́ mi wọ́n ti gba yín it could have been better. Àwọn lè sọ pé PS ṣé rí PS investment kì í ti ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ó ní trademark. Then PS investment àwọn tó ní gan Germany wọ́n wà òyìnbó ni wọ́n. They are into construction. Engineer Omikunle ó franchise ẹ̀ ni. So it's not any company tẹ́ kàn lé wọ́n kàn máa gbé yín lọ sílé ẹjọ́ ó ní trademark ó dẹ̀ ní copyright ẹ lọ Google ẹ̀ PS. Ẹ gbọ́ tí Omikunle náà máa sọ pé partner òun wà ní ẹmọ tó ń pè ní franchise ni wípé bí mo ṣe bẹ̀rẹ̀ estate agent ní ìsìn
bí mo ṣe bẹ̀rẹ̀ estate agent tó bá ń dúwẹ̀ mo lè ra part of it tó ń pè ní franchise ni. àwọn ìṣèkínní ẹgbẹ́ lo cream tó dáa ẹ̀rí gẹ́gẹ́ tí mo ti ń lo cream bí àná ẹ̀fọ́ ṣẹ́rí kọ́wọ́ mi ṣe wá lábàlá rí ṣẹ́rí ṣẹ́tìrì bleaching is not good. Some people that are even abusing me, majority of them, and I want to born with skin cancer. I will pay year 60. Mama lo filter will help one. I know, where somebody she my share. I know somebody she my share one in Canada. I know pàdúrà ẹnìkan kò gbà ní Canada. Ó lẹ́jọ́ ẹjọ́ ò tán ẹjọ́ ń gùn lọ ní I know. If my gas broke, àgbèjì tọmọtọmọ ni máa gbé tọmọtọmọ. Yeah, terrorist United Nations is watching. FBI wọ́n dẹ̀ wá láìkí àwọn FBI wọ́n yọ. Princess Omowumi Ajoke, I miss you like you are living in the Republic of Ireland, but you based in Canada. You are, I can see you are rocking Nigeria. Orun Nigeria yẹn ti shy, man. Go see the day ma kọ́kọ́ ti Nigeria dé báyìí, wọ́n máa padà báyìí wọn èèyàn àti orun but wow, ìyá Ìbàdàn ṣe bó ló ń bá bàbá mi ń Turkey. Mi ò ní pẹ́ padà. Mi ò ní pẹ́ padà tó má tó parí nǹkan tí wọ́n á ṣe ní Istanbul. Court judgment of last week, really, should we go to prison? Talumaye so when the court judgment of last week, Egbeni, don't let me block you. Don't bring anybody's case here, please. Urukoye is a new case. It's a new name here. I will just block your hair off. I'm here with a mind. Lore Martins, ìyá àjọ tí wọ́n ṣàkú ìnáwó káà tó gbé fáwọn stáàfù ẹ̀ múrí lórí Google. Lore Martins, CEO of CareMark, awarded director, a lady director. Àjọkẹ́ princess wa, ó rí pé yẹ gan ni. Àjọkẹ́ yẹ gbogbo yẹ ríngì, but ẹ̀yin èèyàn jẹ́ kí sọ mí bẹ́ẹ̀ ṣe máa dá costume gidi mọ̀ àti costume fake tó ń rà lórí AliExpress. Omi mo kọ́kọ́ fẹ́ crop kìíní yẹn but mi ì ṣe ń fracas mọ́. Mo rí tẹ́ni yẹn wọ̀ tó dẹ̀ ó dúdú lọ́rùn ẹ̀. Ẹ mọ Lore Martins ọmọ gold tó rà yẹn ńlá tó ń lò yẹn tó kó ti common mi tẹ̀ ṣe lè lò but risky náà gbogbo àwọn èèyàn ní kó gold yẹn báyìí. Tí Ìyábàdàn àkọ́kọ́ gbé design ẹ̀ jáde ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wo mi kìíní yẹn. Lore Martins ẹ lọ wo mi ẹ̀. Omi costume Ìyábàdàn they are yellow. Omi costume kìíní fẹ́ fi wé bèbí kan tẹ́nìkan jù nísìnyí Princess Omowumi bèbí yẹn kọ́lọ̀. Sherry, let me tell you something about copyright. Tí ẹ bá gbé any design aṣọ kẹ́ra ní £10,000. Sherry, àwọn kan wà, we are call them marketers. Wọ́n full lórí social media gan. Tó ń bá like kìíní yẹn lọ́rùn ẹ̀, wọ́n á sáré lọ ṣe China. Wọ́n sáré lọ ṣe grid in China. Ẹni pé màtí gold yẹn kọ́kọ́ máa jáde yẹn sub gold second class gold tí Ìyábàdàn ń tà yẹn design gold 18.
ìyá àbàdàn ló kọ́kọ́ jà bọ́tẹ́ ṣá mọ̀ pé Facebook owó ló wò wọn ò dẹ̀ ń béèrè ibi tọ́jà àti ṣe kinní kan ẹ ṣe wà mí tẹ́ ti ń sunkún ìyá àbàdàn ó bu mi ìyá àbàdàn ó bu mi ṣé ìyá àtọmọ nǹkan ìjà ni àbí kí wàá ló fa gbogbo òṣì fún yín ganan ìyá àbàdàn ò tọrọ owó lọ́wọ́ mi rí nà mí rò pé a lè jà náà kò gbé járe ẹ̀ sọ mi ò bọ́ ìyá àbàdàn náà tí mò ń bọ́ ìyá àbàdàn ni mi ì tajà rẹ̀ kí ló fẹ́ fàjà wa dá mi ló ẹbúdọ́lá ijó yèpọ̀ o tí yèpọ̀ fẹ́ tẹ̀lé bọ̀bọ̀ onífìlà bẹntigọ́ ẹ̀ka àwọn tó ní tẹ̀lé mi tipẹ́tipẹ́ ọmọlára tún ṣe beautiful abayas nice costume gbogbo là ń tà princess olúwaṣeun good morning lọ́lí Ògúndípẹ̀ mo tiẹ̀ try kí n máa kó ẹgbẹ́ bọ̀ láti 2012 àwọn tó yapa àwọn sáré wá ní nàìjíríà náà dẹ̀ ní gbogbo wọn náà nàìjíríà yìí náà wà láwọn ọwọ́ 20 gbogbo yín ń pariwo màmá onímàmá tó sùn yẹn mérí ọ̀gàgà kò tọ́ sí ẹ̀yin ayétapà ò láti sọ̀rọ̀ omiri àgàgà mo mọ ìpè tí àyẹ̀ṣẹ́ tó ṣẹ́ fún yín wá nígbà tó wà ní ọ̀dọ̀ yín tó ń sọ̀pọ̀tì tálàntolo tá a bá rí tábà fẹ́ sọ ẹ mọ iye ọdún tó ti wà lọ́dọ̀ yín tó ń ṣe pé kò dẹ̀ ever declare pọ̀ mi ewé lòun even gan kó tó di pé ó kú gan a month kó tó kú dọ̀dọ̀yọ̀ ní àwọn ti ní new speaker àwọn ní speaker dọ̀dọ̀yọ̀ ni tó máa ń pèsè ọ̀dọ̀ dọ̀dọ̀yọ̀ Mary Ogaga is just a freelance person kọ́ náà kó dáríjì wọn ni tó yá ẹ náà iṣẹ́ pààrọ̀ ìpè láyé òtọ́rọ̀ ní ká má sọ òtọ́rọ̀ ní ká má sọ but wọ́n dàgbà wọn iṣẹ́ ọmọdé náà ní ìmọ̀ wọ́n ṣàtìlẹ́ 70 àwa gan àwọn ọmọ ewé ní forgiving spirit ni Mary Ogaga òyà yẹn ó ń ṣe nígbà tó wà tí Àbíkẹ́ wà nígbà tó dẹ́ kó lọ́dọ̀ yín ó dẹ́ rìpẹ́ǹtì ó dẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe ẹ mọ̀ pé kò sí ẹni tí èmi ò ìwé mi náà bá kú náà wọ́n sọ tèmi náà nà ṣùgbọ́n ìyá yẹn ti rìpẹ́ǹtì kò belong to anybody. wọ́n ti ẹ̀ ń kọ́mẹ́ǹtì ọ̀dọ̀ mi gan ọ̀dọ̀ DQY ló ti ń kọ́mẹ́ǹtì and again kí ni tíìmù ní í ṣe pẹ̀lú kú bẹ́ẹ̀ kúrò yín ti dàrú so gbogbo àwọn tó kú fún coronavirus ní 1000 tó ń kú lójúmọ́ tíìmù ni wọ́n wà alórí yín ti dàrú lack of education. ṣé ìyá tí torí pé àwọn kan wà ní ewé tásìkò wọn bá tọ́ ọlọ́run mú wọn lọ gbogbo wa lára pẹ ebi ò mọ ibi tó ti fi kú lọ́yàn náà níbi ìmọ̀ tó ti fi kú tó fi ń ṣe kìnnì kan máa sọ pé èèyàn kú kẹ̀dẹ̀ máa yọ mí ìgbọ́ rí ẹ̀ẹ́dẹ̀ fòúnlẹ̀ àti sàárè ló yẹ kẹ́ ẹ fi lẹ̀. àwọn ìwé nation gan ló yẹ ká bínú because she served under Abike for more than 5 years. wọn ò dẹ̀ sáyẹ́fà sáàbù ẹ mọ̀ pé wọ́n kọ́mẹ́ǹtì ọ̀dọ̀ tèmi náà wọ́n kọ́mẹ́ǹtì. The last time when she commented was when tí wọ́n di camp kúrò ní ọ̀dọ̀ Àbíkẹ́ gbàyẹn ló wọn àtàwọn Eileen I think she was abetted by gbàyẹn ló ń tẹ̀lé àwọn Eileen tó ń lọ kiri wọ́n dẹ̀ ń ṣe kiri ni you stop all this fuckery. ìwọ kúntakúntì tí ó bá kú afẹ́mọ́ tó máa sọ nípa ẹ̀ arúgbó kú ẹ̀ ń pariwo tọ́dọ̀ bá kú kọ ìyá yẹn ṣe should be over 70 ó dẹ̀ lé àwọn legacy mi ti mọ̀ pé wọ́n ṣe ìwé mi ti mọ̀ pé màmá yẹn wà lánàá mo ti mọ̀ pé wọ́n máa ń kó òyìnbó búyàn gan. ta ló lò ń jọ in 60 years kìíní yẹn àmì èrè nìkan ó ti reply mo rí mi dẹ̀rọ orúkọ yẹn we stop body yẹn wọ́n ń kú ní ewé o wọ́n ń kú kìíní kan ṣé wọ́n ò kú ní ṣọ́ọ̀ṣì ni àbí wọ́n ò kú ní kìíní kan.
Analysis is unreloaded. How are you, darling? Wọ́n kú o. Why tí ikú ṣe jẹ́ nǹkan bàbàrà fún yín náà? Even gone, not at this crucial moment. In every country, they will announce over 50 deaths. And when you don't call in UK, 1,000. Uncle, kò sẹ́ni tó lè pa anybody. Ọjọ́ tó ní kálukú bá dá ló máa lọ. Ẹ̀gbọ́n tó máa sọ pé wọ́n má fi kú yọ̀ mí, gbogbo wa là ń lọ. Everything on Facebook we want to fractalize. Everything you don't move on. Come on, you can see story mamiri agaga mashilia. But we are forgiving each other. Iti ya yẹn gbé ṣe láyé wọ gbàdúrà ẹ̀ ìwọ tó gbé kògbòkògbò dání. Níta àwọn ọmọ ìyá yẹn ti achieve gbàdúrà kó achieve. Ìgbà tó ń ṣe maybe mama was having fun. Because ká máa ṣe pé lórí Facebook ó ti bá yín lára kú. Gé ò lẹ́rí tí adé ọmọ táyọ̀ ń ṣe pé we don't cause it. Ju pé tí n bá wà ní ìṣòro tí máa ń gbàwọ̀ ẹ̀mí òkùnkùn ẹ̀rẹ̀ sọ pé ilẹ̀ ń jẹ́ mi òkùnkùn. Àwọn ewé of course they don't. Ẹ fún mi ní update ọmọ ewé máa ṣe update máa sọ pé lórí burúkú aláyé bàjẹ́. They don't. They are educated. They are responsible. But me really bá ẹ̀yin ayé tẹ̀ ń cause because wọ́n ní ìbàrí ayé ìṣe ọ̀tá Ọlọ́run ni ọ̀tá nǹkan rere ni. You are in the same position. Ẹni tó ti wà àwọn tó wà educated lọ́dọ̀ yín wọ́n ti lọ. Nígbà tí app player tó ń blog lójú méjì àti Àjàní robot English ni wọ́n máa ń kọ́ wọ́n lè kọ́ ṣé orí wọn kọ́ ṣe pé rí. You are so bitter because you don't have anything. You don't have any good thing going on in your life. You are so bitter. Atento ko yin gan. You are so bitter. Mr. Dara Nijo, how are you, darling? How is the family? Becky food. We don't do èpè. Don't need Becky food. Do say èpè le ma ṣe láàárọ̀ lọ́sàn. You see, when I curse people back, I will never be the first to curse anybody. Ẹ máa wá síbi orí ṣáàtì mi máa pé yóò lórí burúkú ṣé kí n rẹ́rìn ni. Wọ́n náà lé ọmọ ìṣe olórí burúkú ọmọ òfò. It takes two to tango.